Hello. Ẹ̀yin èèyàn wa. Ẹ ǹlẹ́ o. Ní a tún gbọ́ pé ní Àkókó North, Àkókó North East pé Naomi onídùúdùn ọlọ́rẹ̀, ẹni tó jẹ́ pé aṣọ́re kiri. Ẹni tọ́lọ́run ti dá pé ó máa ṣe oore kò lè pamọ́ra. Wọ́n ló lọ sí Àkókó North, ó tún lọ ṣe stampede fún wọn lọ́hùn. Wọ́n ló gbé ráìsì, ó gbé provision, ó gbé gbogbo ẹ̀ jágbajàgba. Tẹ bá rí nǹkan tó lò, wọ́n ní 50 bags of rice ló ti ẹ̀ gbé lọ sọ́hùn, àti àwọn nǹkan tó fẹ́ ta àwọn ọmọdé lọ́rẹ. Ṣé wọ́n pè ní Children Day? Èní ni Children's Day. Wọ́n ló gbé lọ sí Àkókó North tó lọ ṣe gift fún wọn. Wọ́n ròyìn, wọ́n ní gbogbo àwọn ìlú yẹn pé wọ́n tú yáyá, wọ́n tú yàyà. Wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí Naomi ní stampede, ó tún yìí ní courage láti tún máa ṣe gbogbo àwọn oore wọ̀nyí. Wọ́n ní kán fún un ní kudos o. Wọ́n ròyìn. Ṣé rí pé ọmọ yẹn ibi tọ́lọ́run máa gbé ga? Gbogbo àwọn oore tó ń ṣe yìí, gbogbo àwọn oore tó ń ṣe yìí, Ọlọ́run ọba ó mọ bó ṣe máa san lẹ́san rẹ̀. Ṣé ẹ̀ ń ríṣẹ́? Kí ló dé tọ́lọ́run ò ní save ẹ̀? Kí ló dé tọ́lọ́run ò ní wà lẹ́yìn ẹ̀? Nígbà tí wọ́n ń lépa ẹ̀ sí búburú, Ọlọ́run ó dẹ̀ ń tàn mọ́lẹ̀ sínú ayé ẹ̀. Ó tàn mọ́lẹ̀ sínú ayé ẹ̀. Àwọn ọ̀tá kan ṣubú dànù. Wọ́n máa ṣubú dànù ni. Torí wọ́n fẹ́ fọwọ́ pa idà Ọlọ́run lójú. Ẹni tọ́lọ́run ti yàn, tó ti fẹ́, tó ti yàn, ẹnìkan sọ pé òun fẹ́ máa lépa ẹ̀mí ẹ̀. Àwọn gan wọ́n fẹ̀mí ara wọn wewu. Wọn ò mọrú Ọlọ́run tí Naomi ń sìn. Àwọn kan á tún sọ pé Naomi ń lo ògùn náà ní Naomi ń lò. Ògùn oríṣiríṣi o. Ó fògùn ṣiṣẹ́ Olúwa o. Ó fògùn control kábíyèsí. Kẹ rí pé àwọn òpè, àwọn tó jẹ́ pé Sátánì ó ti dí wọn lọ́kàn, ti dí wọn lójú. Wọn ò ríran rí mọ́lẹ̀. Báwo ni wọ́n ṣe máa sọ pé ògùn tún lágbára ju Ọlọ́run lọ? Aláìmọ̀kan máa kárí o. Ńbo lògùn ti lágbára ju Ọlọ́run lọ? Ìyẹn lẹ máa fi mọ̀ pé àwọn àìmọ̀kànmọ̀kàn, àwọn ni wọ́n máa ń ṣe, wọ́n ń sọ̀sọkúsọ. Tó yẹ Ọlọ́run bá yé wọn, tó yẹ bá yé owó yẹ ara wọn gan, tó yé wọn, tó yẹ ayé yìí tó bá yé wọn, wọn ò ní máa sọ pé wọn ò ní máa dárúkọ ògùn fún Ọlọ́run wọ́n máa fi Ọlọ́run máa wé ògùn. Wọ́n fi ògùn máa wé Ọlọ́run. Ó máa ṣe Ọlọ́run kàn máa wò wọ́n kàn máa mírí. Pé gẹ́gẹ́ wọ́n ṣe sọ pé aṣiwèrè ló sọ pé kò sọ Ọlọ́run. Ṣé kí ló dé tí èèyàn ti ẹ̀ bẹ̀rù Ọlọ́run? Ṣé èémí tà mí, èémí yìí tó jẹ́ pé òun gangan ni bàbá agbára tọ́lọ́run fi fún wa. Ó fún wa ní agbára náà, kò ṣe ó kọjá kèrèmí. Ọlọ́run tó fún wa ní èémí tà mí, tó fún wa ní ọpọlọ ta fi ń rorí, tó tún dá ọ̀rọ̀ sí wa lẹ́nu tá ń fọ̀. Ṣé kò tó láti bẹ̀rù Ọlọ́run? Ṣé kò tó? Àìmọye àwọn oríṣiríṣi nǹkan tí Ọlọ́run gbé ṣe nínú ayé wa rí dáadáa. Wọ́n ní ta lo ẹni tó lè fi ìgbọ̀nwọ́ kan kún ọjọ́ ayé ẹ̀. Ta ló ń tàn? Pé mo fi ọjọ́ yìí kún ọjọ́ mi. Agbára tí mo ní nìyẹn. Kò sí ẹni tó lè bá mi dù ú. Kò sí ẹni náà tó wà lábẹ́ ọ̀run yìí tó máa bá mi dù ú. Pé èmi mo ní nǹkan mi, èmi mo lẹ̀mí mi. Kò sí ẹni tó lè bá mi dù ú. Wọn ò mọ̀ nípa agbára Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé èèyàn ò tó láti bẹ̀rù Ọlọ́run? Tí àwọn òpè tó lérò pé kò sọ Ọlọ́run, pé ògùn ni wọ́n fi sustain wọn. Kí ló ń jẹ́ ògùn? Ṣèbí Ọlọ́run náà ló dá gbogbo ẹ̀.
Nígbà tí ẹni tó dá ọ̀run òun ayé tó tún dá èyí tó jẹ́ ogun. Ṣé wọ́n máa sọ wípé ṣé báwo lèèyàn ṣe fẹ́ lágbára fẹ́ mọ òye ju ẹni tó dá lọ? Báwo lèèyàn ṣe fẹ́ lágbára ju ẹni tó dá sáyé lọ? Wọ́n ní oògùn ni Naomi ń ṣe. Èmi máa ń béèrè lọ́wọ́ àwọn kan. Máa ń béèrè lọ́wọ́ wọn pé káwọn náà lọ ṣe irú oògùn tí Naomi ń ṣe. Ṣèbó ṣá kọ́ lọ béèrè, kọ́ lọ sọ́dọ̀ Naomi kọ́ béèrè pé kí lágbára Naomi kan fáwọn. Ìyẹn fi hàn wípé Naomi gangan lọ̀gá wọn. Tó bá tẹ̀ wípé Naomi ń ṣe oògùn, á jẹ́ pé wọ́n ní iron sharpen iron. Bẹ́ẹ̀ ni. Á jẹ́ pé tí Naomi ó borí ti gbogbo wọn. Àwọn aláìní gbàgbọ́, àwọn aláìní tìjú, àwọn aláìní ronú bíi tara Gálátíà. Wọ́n lóògùn ni, wọ́n lóògùn ni. Ẹ̀yin tó ń ṣe oògùn tẹ́ rò pé ẹ̀yin náà ń ṣe oògùn. Tó bá pé oògùn yín náà dá yín lójú. Kí ló dé tí oògùn tí yín tí ò succeed, tí ò supersede ti Naomi? Mo gbọ́ pé wọ́n ní ibi tán ti ń fira wọn wéwu, tán lọ ń fira wọn wọlẹ̀, tọ́lọ́run ń disgrace wọn fún Naomi. Wọ́n ní ṣé ìyá Nasiru ni wọ́n ló lọ síwájú Naomi tó lọ ń kúnlẹ̀, tó lọ ń bẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀bẹ̀? Èmi mọ̀ pé bóyá wọ́n fi nǹkan bẹ̀ ọ́ bẹ̀ tí pẹ̀lú bọ́n ṣe ń fi nǹkan bẹ̀, kò sí nǹkan kan tó máa tú kúrò lára Naomi. Because Naomi, Ọlọ́run ló dá Naomi. Ọlọ́run ti dá already. So kò sí agbára kan tó lè borí agbára Naomi. Ó mà lágbára. Wọ́n tún ní ṣe ni Ashley náà kó tún lọ kúnlẹ̀ bẹ Tade nìkan pé kí Naomi dáríjì òun, pé torí òun ti ṣẹ̀ wọ́n. Nǹkan tóun ti cause lára Tade nìkan òun ló lọ lọ́ọ̀kan. Nítorí ẹ̀ tóun bá dáríjì òun, pé ilé ayé òun ti sunkò, ilé ayé òun ti jẹrà, ilé ayé ẹ̀ ti bàjẹ́. Nǹkan tá a gbọ́ nìyẹn. Allegedly. Kí irú Ashley kó lọ máa bẹ̀bẹ̀ pé kí Tade nìkan ọmọ kékeré. Kí ni Tade nìkan mọ̀? Ṣé ẹ mọ̀ pé Ọlọ́run fi wọ́n ṣe ẹlẹ́yà? Ẹ rí i pé àbámọ̀ ti gbẹ̀yìn lọ́rọ̀ wọn. Kí la tún fẹ́ sọ bí ó sì pé Ọlọ́run ó wà lẹ́yìn Naomi àti ọmọ ẹ̀. Mo máa ń sọ pé ṣé rí wọ́n ní Ọlọ́run wa tó ń gbé ni níjà kẹ́rù obo níjà. Wọ́n wá sọ pé kò lágbára. Nígbà tí Ọlọ́run bá fẹ́ gbé èèyàn níjà báyìí, gbogbo àwọn ọ̀tá pátápátá ló máa dọ̀bálẹ̀ ni, tó máa kérora. Ẹ rí i pé Ọlọ́run wa bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí òwe tó wà nínú Bíbélì pé Ọlọ́run wa ó máa ń gbé ni níjà kẹ́rù obo níjà. Nígbà tí ẹ bá ń rí ẹni tí Ọlọ́run ti ń fìyà jẹ, ẹ máa sọ pé kí ló ń ṣe? Tọ́lọ́run bá ti ń fìyà jẹ wọ́n, á sọ pé wọ́n á sá sọ́dọ̀ Naomi, wọ́n á ní kí Naomi dáríjì. Naomi ìyẹn náà bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún un. Á gbàdúrà lóòótọ́. Ọlọ́run ló ń gbàdúrà fún un. Tó bá pe Ọlọ́run fún wọn, fún àwọn oníṣẹ̀ṣe, tọ́lọ́run bá dá wọn lóhùn ńkọ́, wọ́n á sọ pé àdúrà àwọn ò gbà. Ẹ̀yin èèyàn wa ẹ má jà sọ̀rọ̀ tán. A lè sọ̀rọ̀ tán. Àbọ̀ Ọlọ́run á dájú lórí wa. Bíbélì sọ pé tó bá ń ṣe rere kó máa ṣe nìṣó. Ẹní ṣèkà kó múra sí i. Àti orí àti ìkà kò sí èyí tó máa gbé. Bẹ́ẹ̀ ni. Ẹ bá mi ṣàlàyé sínú comment section. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe. Ẹ ṣé o ẹ̀yin èèyàn wa. Ire o láyọ̀ o. Bye.